ẹ jẹ́ mọ̀ jẹ́ kéde ayé ó dìyìn, ẹ jẹ́ mọ̀ jẹ́ kí ẹgbẹ́ yín kó dohun ìgbàgbé, ẹ mọ̀ jẹ́ kí ẹgbẹ́ yín wọ relegation pátápátá. Ẹ̀yin àgbààgbà tẹ́ wà nínú ẹgbẹ́ Accord Party, mo fẹ́ kẹ́ mọ̀ wípé 85% nínú yín ògo Oríyọmí ni gbogbo yín fi tan náà ògo ní ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwa kan mọ̀ yẹn. Èmi ò ṣòṣèlú rí, mi ò dẹ̀ ṣédì sìn, àmọ́ ìfẹ́ Oríyọmí Hamzat ni mo ní, ni mo fi ń pariwo ẹgbẹ́ Accord Party látara Oríyọmí Hamzat, torí Oríyọmí làwa fi ń pariwo ẹgbẹ́ Accord Party. Kìí ṣe pé Oríyọmí fún wa ní 1 naira o, èmi ọ̀tẹ́ 1000 Oríyọmí mọ́lẹ̀. Oríyọmí gangan fẹnu ara rẹ̀ sọ fúnra rẹ̀ social media pé òun ọ̀ràn wọn ti ń jà fóun pé tó tẹ̀lé òun nínú ẹgbẹ́ Accord, òun ọ̀ràn wọn ń ṣẹ̀ púpọ̀ nù wa lórí Oríyọmí Hamzat gan òrírí. Ṣé ẹ fẹ́ gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ Oríyọmí Hamzat ni àbẹ́ẹ̀fẹ́ kó dupò gómìnà? Èdè ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ sàǹdìyìn, pàápàá jùlọ èdè ayé àwọn ẹgbẹ́ onígbàlẹ̀, ó fẹ́ dìyìn àbí? Tẹ́ ẹ̀ bá ti fún Oríyọmí ní tíkẹ́ẹ̀tì lẹ́yìn, a jẹ́ wípé fúnra lára yín ẹ ti pa ẹgbẹ́ Accord Party fúnra lára yín nípínlẹ̀ Ọ̀yọ́ nìyẹn. Accord Party ta ló mọ ẹgbẹ́ gangan tẹ́lẹ̀? Lẹ́yìn ìgbà tí bàbá wa Rasidi Ládọjà ti jáde fún ipò gómìnà, lẹ́yìn rẹ̀ ta ló tó mọ ẹgbẹ́ Accord Party yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀? Kò sẹ́ni tó mọ̀. Ẹ wá rí èèyàn kan tó bá yín jí ẹgbẹ́ tó ti kú tó bá yín jí dìde, àsìwí ò sì tó àsìgbọ́. Ẹ wá lẹ́ ń bínú sórí Yomi Hamzat. Àsìkò bínú kọ́ la wáyé o, ẹ̀yin àgbààgbà ẹgbẹ́ pátì Accord, àsìkò tẹ́ ẹ lè fọwọ́sowọ́pọ̀ la wáyé. Ẹ̀yin gangan mọ̀ fúnra yín wípé nínú ẹ tí ń fún àwọn ẹgbẹ́ yòókù ní pọ́blẹ́mù jù nípínlẹ̀ Ọ̀yọ́, Alhaji Oríyọmí Hamzat ni. Ẹ̀yin gangan mọ̀ fúnra yín wípé torí Alhaji Oríyọmí Hamzat gbogbo ẹgbẹ́ ò lè sùn kò lè wo, torí wọ́n mọ̀ wípé ìlú fẹ́mi lóye ń lórí Yomi Hamzat. In torí Yomi dẹ́wò nínú ẹgbẹ́ Accord, pátì wo ni wọ́n bí dáa kọ́ dẹ̀wò nínú ẹgbẹ́ wọn? Púpọ̀ nínú àwọn tí wọ́n wọṣọ Accord Party wọ́n ra aṣọ fúnra wọn ni, wọ́n ta aṣọ fún wọn tí wọ́n ra aṣọ fúnra wọn ni. Ẹgbẹ́ òṣèlú wo wá ni wọ́n bí dáa ló tó bẹ́ẹ̀ tó tó gbangba sùn lọ́yẹ́ kó jáde síta kó lóun ta aṣọ fáwọn èèyàn tó fẹ́ tẹ̀lé òun ni? Ẹ wá rí èèyàn táwọn èèyàn nífẹ̀ẹ́, táwọn èèyàn tẹ̀lé láì gbà kọ́bọ̀ láì gbowó, ẹ wá lé kùgìrì kẹ́ ẹ sowó kọ̀ọ̀kan ẹ fàgòkè. Ibi torí Yomi bá ti ń ṣàṣìṣe pẹ́pẹ́pẹ́ ẹ pè ẹ sọ fún ni, yóò dẹ̀ ṣàtúnṣe. Èèyàn ò kì í rìn kó rí ọmọ mi. Ẹ̀yin ẹgbẹ́ Accord, pàápàá jùlọ ẹ̀yin àgbààgbà tó wà nínú Accord Party, ẹ jẹ́ má sọ ìbò yín nù. Ẹ jẹ́ fi ẹni tí ìlú fẹ́ tìlú yàn tó jẹ́ ọmọ tálíkà Ọlọ́run tá a mọ̀ sí Alhaji Oríyọmí, ẹ jẹ́ fi ilẹ̀ kó lè gbé ẹgbẹ́ Accord dé ilẹ̀ ìlérí. Ẹ jẹ́ f'Oríyọmí Hamzat ẹ tì ẹ fà lọ́wọ́, ẹ sọ́dọ̀ ọmọ yín kó lè mú ẹgbẹ́ Accord débi tẹ́ ẹ fẹ́ kó dé láyé. Ọ̀yọ́ ń pe Oríyọmí, Ọ̀yọ́ ń pe Oríyọmí, Oríyọmí ti jẹ́ báyìí. Tẹ́ ẹ bá tiẹ̀ gbọ́ bọ́ mọ̀ pé yín náà gbọ́, sí àmọ́ tí wọ́n ń sọ pẹ̀lú Oríyọmí lẹ́yìn ní pọ́yọ́ ń tàn ni, tẹ́mi sì mọ̀ pọ́yọ́ kankan ọ̀tàn. Wọ́n lọ́yọ́ ń torí Yomi ni, tẹ́mi mọ̀ wípé Ọ̀yọ́ ọ̀tàn. Ọ̀yọ́ pé Ọ̀yọ́ ó ti wá dọ̀yọ́ lò. Ìta nílò ní wípé kémi àti kátìlẹ́yìn nípasẹ̀ kátẹ̀ka síbi ẹgbẹ́ alátaǹpàkò. Kátẹ̀ka síbi ẹgbẹ́ alátaǹpàkò ká lọ gba voters card wa. Ariwo tí mo rò pé yẹ kẹ́ ẹ máa pa fún gbogbo àwọn èèyàn nípínlẹ̀ Ọ̀yọ́ ni wípé ẹ lọ gba voters card yín o, ẹ lọ gba voters card yín o. Torí wípé àwa mẹ̀kúnnù ti gbọ́n, àwọn ọmọ aláìlé yẹn ti gbọ́n, àwọn ọmọ aláìlé nìkan ti gbọ́n. Oríyọmí ni tọmọdé tàgbà fẹ́ dìbò wọn fún. Ẹ wá mọ̀ jẹ́ kọjá pé yẹn àgbààgbà yìí iṣẹ́ tẹ́ ti ń ṣe bọ̀ látàrí mọ́ iye ọdún tọ́lọ́run fẹ́ fi yìnyín, tọ́lọ́run fẹ́ fi pọ́n yín lé. Ẹ má fọwọ́ ara yín tì dànù o. Ẹ fa Oríyọmí mọ́ra, àṣìṣe tó bá ṣe èmi ọ̀mọ́ o. Ẹ wò ó, ẹ jèbù rẹ ni o, àwọn olùgbẹ́bẹ̀. Torí wípé púpọ̀ nínú àwọn tó ń ṣẹgbẹ́ Accord lónìí, púpọ̀ nínú àwọn tó ti Accord lẹ́yìn lónìí, ìfẹ́ Oríyọmí Hamzat ni wọ́n ní o, ni wọ́n fi ṣe gbogbo tí wọ́n ṣe. Ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ Oríyọmí, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà nínú ẹgbẹ́ Accord, ẹ bá mi share program ẹ̀ kọ́dọ́dọ́ àwọn bàbá àti àwọn màmá yìí. Ẹ bá mi share program ẹ̀ kọ́dọ́dọ́ àwọn olólùfẹ́ Oríyọmí Hamzat pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, èmi àti yín àtọmọ tálíkà ńlá àjọṣe.
ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ èmi mọ̀ pé pẹ̀lú ògùn Ọlọ́run Oríyọmí oníyọ ìjàwé olúborí. Ẹ wá jẹ́ ká ti ọmọ wa lẹ́yìn, ẹ jẹ́ ká ti ọ̀rẹ́ wa lẹ́yìn. Èmi ní tèmi ọ̀rẹ́ gómìnà lèmi, ẹ jẹ́ ká ti ọ̀rẹ́ wa lẹ́yìn tá a mọ̀ sí Alhaji Oríyọmí Hamzat kó fi dé ipò yìí, tí mo mọ̀ wípé toríyọmí bá dé ipò yìí kò ní dójú ti mẹ̀kúnnù, kò ní dójú ti wá. Ẹ jọ̀ọ́ mo forúkọ Ọlọ́run yín àgbààgbà lẹ́ẹ̀kan sí ohun toríyọmí bá ṣe, ẹ foríjì o. Ẹ jẹ́ ká jọ gbé ìgbésẹ̀ yìí, ẹ jẹ́ ká jọ gbé ẹrù yìí, ẹ jẹ́ ká jọ gbé dórí o. Èèyàn kan kì í dóṣèlú ṣe, ẹnìkan kì í jáwádé, ọ̀pọ̀ èèyàn ní jẹ́jẹ̀ mọ́ o. Níjọba tá ló ń pinlẹ̀ Ọ̀yọ́ yìí kì í ṣe towó, ìfẹ́ Ọlọ́run la ní látara Oríyọmí. Ẹ jẹ́ ká jọ gbé o. Ẹ má dojú toríyọmí, ẹ má dojú tì wá nípínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀ o. Pàápàá jùlọ ẹ̀yin àgbààgbà yìí, mo tún fọlọ́ bẹ̀yìn láìmọye ìgbà, gbogbo Toríyọmí bá ṣe ẹ dáríjì. Mo sọ ibo dúró náà o. Àwọn information kan wà nílẹ̀ tí a fẹ́ sọ síta, àmì ìtọ́kọ́ ṣe kókó ìlànà fi ránṣẹ́ sórí fọ́nrán ayélujára yìí. Ẹ ṣe program yìí kó kárí ayé, àdúrà wọ́n gbà.